bàbá wa. Mo kí ẹ̀yin màmá mi àti bàbá mi nílé, mo kí yín ní tológun, mo kí yín tẹ̀sọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín fún àfọwọ́sowọ́pọ̀ yín, fún support tẹ̀ ń fún wa lórí ọ̀rọ̀ láti tí a ṣe lọ́wọ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní United Nations. A dúpẹ́ lọ́wọ́ yín gbogbo tí ẹ̀ ń ṣe. Abẹ́kẹ́ mọ̀ wípé àwa tí a wà níbí iṣẹ́ ìlú là ń ṣe, iṣẹ́ gbogbo yín náà là ń ṣe. À ń ṣiṣẹ́ ìlú. A dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé gan ni. Oòduà gbè wá, Yorùbá nation yìí, Ọlọ́run ti gbà fún wa, a lè ṣe é ṣe fún gbogbo wa. Ọ̀rọ̀ tí a máa sọ fún yín, òun ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí ní ìjẹta kò tí ṣẹlẹ̀ rí ní in the history of America. Ní ohun tó ṣẹlẹ̀ níbí ní ìjẹta kò tí ṣẹlẹ̀ rí in the history of America. A fly drone ní bíbá ní ìjẹta. Even American government fúnra wọ́n bẹ̀rù pé a build security wọn. Ní gbogbo agbègbè yìí kò sí ẹnikẹ́ni tó lè fly drone. It's against the law. And bákan náà ní àkókò yẹn ni Joe Biden tún sọ̀rọ̀. Àkókò yẹn lọ fly drone yẹn tó gbé flag wá sókè káàkiri ayé tí gbogbo àwọn president tó wà ní United Nations pátá gbogbo pátá lórí gbogbo ayé tó dẹ̀ rí ó dẹ̀ jáde nínú ìwé ìròyìn wọn ní orílẹ̀-èdè Amẹ́ríkà ó tún jáde ní ìwé ìròyìn ní Europe bákan náà ó túmọ̀ sí wípé a ti rìn jìnnà Ọlọ́run ti ṣiṣẹ́ ìní àṣeparí ẹ̀yin bàbá àti màmá wa ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà òun bàbá wa Professor Banji Akintoye bàbá tí ó ju bàbá lọ bàbá tí a fi tọrọ fún bàbá wípé wọ́n máa announce ọjọ́ declaration wa bákan náà sì ni láìpẹ́ láì jìnnà ẹ máa retí date látọ̀dọ̀ bàbá CSI Chief Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho fún World Mega Rally káàkiri àgbáláyé ẹ máa retí date láìpẹ́ láì jìnnà gbogbo wọn ládẹ ń bọ̀ ní àti Amẹ́ríkà àti London àti Germany àti Canada we are all coming back home for that mega rally yìí ó máa jẹ́ rally tó máa ní agbára káàkiri gbogbo ilẹ̀ Yorùbá káàkiri àgbáláyé ní rally tí máa wáyé táwọn tí máa sọ fún wípé enough is enough nígbà tó bá ti declare wa tó a ní oore ọ̀fẹ́ láti ṣe tó bá wù wá ní orí ilẹ̀ wa ní ọjọ́ tó bá wù wá àkókò tó bá wù wá àti bàbá ṣe fẹ́ sí pàápàá. So ẹ̀yin màmá wa àti bàbá wa ní gbogbo ibi kíbi tẹ́ bá wà ní ilé níbi kíbi tẹ́ bá wà lágbàáyé ẹ̀ẹ́dọ́kọ̀ yí balẹ̀ iṣẹ́ tó lọ́run ti parí ni iṣẹ́ tó lọ́run ti àṣepé iṣẹ́ rẹ̀ ni àwọn bàbá tó lọ́run sì ń lò fún iṣẹ́ yìí Ọlọ́run padà lẹ́yìn okùn rẹ̀ ní padà so ẹ̀ẹ́dọ́fọkọ̀ yí balẹ̀ iṣẹ́ tó lọ́run ti ṣe parí ni o àwọn táwọn ní Amẹ́ríkà ń bíbáyìí náà a ò dúró a ò rẹ̀wẹ̀sì a yẹ kí ni a ò sì dúró a dúró togun a dúró togun a dúró ti gbogbo ẹ̀ no retreat no surrender kò sí no matter intimidation America bíi wọn ò lè ti intimidate wa kò sọ tó lè fi wá ṣe embassy lẹ́jẹ̀ tí ń bọ̀ sí Nigeria embassy la ti ń bọ̀ a tẹ̀ sí wọn lójú torí pé bèbí ti ṣẹ́jú aṣẹ́jú mọ́ wọn bẹ́ẹ̀ a tẹ̀ sí wọn lójú bẹ́ẹ̀ kò sọ tó máa ṣẹlẹ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà pàpàtà ní ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà mọ̀ wọ́n rí gbogbo ó sì ṣe kíni wọ́n sì ti gbọ́ so lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá wa àti màmá wa adúpẹ́ lọ́wọ́ yín gan ni o ẹ̀yin ní èjìká tí kò jẹ́ kí aṣọ kí ó wọ̀ ẹ̀yin náà ní igi lẹ́yìn wa ẹ ṣé gan ni káàkiri àgbáláyé àwa ní Yorùbá ògùn adúláwọ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire èmi tí mo bá yín sọ̀rọ̀ Prophet Ayọ̀délé Ológunlolúwa the chairman for Yoruba Nation Diaspora Mega Rally Worldwide. Now bí anybody tó wá fẹ́ contact me +1 803 846 1116 lẹ́ẹ̀kan sí +1 803 846 1116 no retreat no surrender. So we say thank you so much everybody back home.
We appreciate every one of you. We give you the big kudos. You, our mom, our dad, our friends, and everybody in the whole world. You have done the grace to us. We are here and we have put all our efforts together to let the whole world know what we stand for. And now today, like I said, on Wednesday, we flew our drone here, which it has never happened in the history of America. The security in the church, they were so shocked, they were so perplexed, because we believe and they know that we beat the security. And they came to us, but at the end of the day, they give us a big kudos as you guys, you have done great. And yesterday, the issue of the Yoruba nation was discussed at the National Assembly, the Congress. So it shows us all our effort is not in vain, and all the effort of our Papa, the effort of our leaders is not in vain. The effort of our leaders is not in vain. I'm talking in the respect of our great father, Emeritus Professor Banji Akintoye, the leader, the Baba Alano of Alano himself. And also, I'm also talking in the respect of his deputy, Professor Wale Adeniran. We bring a big kudos to them all. And we talk about our hero. When I'm talking about the hero, I'm talking about the Gideon of our time, the warrior of our days. I'm talking in respect of Chief Sunday Adeyemo Adeniyi Igboho. That is Owo Baba Dami. Ẹni tí wọ́n ti síwájú tó tira ẹ̀ sẹ́yìn. Ẹni tó sùn nínú tó ń dẹ́rù bàrá ìta. So it's our leaders and it's our hero. So these are the people, and we also have our mothers also that are working this struggle. We have a lot of our leaders, like also the Mama Show. We have all of them that are working as well. We send a big kudos to all of them. We send big kudos to them. We appreciate and all our people in America that have been coming to this rally since we started it. We say thank you so much. We appreciate every one of you, and we say no matter how it may be, no matter how it may be, we shall inherit our land in the name of Jesus. And I pray for every one of us that when it is time for us to get our land, when we get our land, none of us will sick, none of us will die, none of us will be buried. We shall witness, we shall inherit, and we shall prosper on our land in the mighty name of Jesus. And once again, big kudos to all the organizations. Big kudos to all the mega rally, diaspora mega rally worldwide. Big kudos to all our medias and everybody that have been in support of this struggle in United States and in the New York at the United Nations 77th Congress. Starting from September 13th to 27th of 2022 of this year. We say thank you so much. We appreciate every one of you. Once again, my name is the Prophet Ayodele Ologunoluwa, the chairman for Yoruba Nation Diaspora Mega Worldwide. And I remain, I am, and the God changeth not. And once again, my number +1 813 846 1116. I take it again, +1 813 846 1116. Thank you so much. What our Igbo struggle? The Igbo struggle, that's all. The Igbo struggle, that's all. We are here together day before yesterday. IPOB, they are here also. We also marched together here. We also went to the United Embassy on Wednesday together. So we call on also that all the IPOB that are still on this struggle, that are still believing their leader, they should give much more support. We are with every one of us, and thank you, and God bless every one of us. Remain blessed. No going back. Yoruba Nation. Okay, Baba wa Balogun Eko, ẹjọ́ kí lè round up baálẹ̀ ọkọ̀ ìlú, kí lè round up ẹjọ́ ẹ sáré gbà wá ní. Kékeré ni mo fẹ́ sọ, mo kí gbogbo àwọn ọmọ Yorùbá, gbogbo káfàtà ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ mi máa kàn lọ sí àmọ̀ràn. Nítorí wípé kọ́lọ̀ kó ṣàánú wa. Púpọ̀ nù wa ni ò understand nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ tọ́lọ́ ń bá fún ní làákàyè láti ronú dáadáa mọ̀ wípé ó yẹ kó join struggle yìí. Àbọ̀rọ̀ mi ò yé gbogbo ọmọ Yorùbá káàkiri.
ẹni tó lọ́n bá fún ní ọgbọ́n láti lè rí wípé dandan lòmìnira tó dẹ̀ máa mọ̀ wípé ìrọ̀rùn lòmìnira bá dé yàtọ̀ sí ìta àgbà Nàìjíríà tó dìjọ̀gbọ̀n sí wa lọ́rùn á mọ̀ wípé ó yẹ kó jọ ìṣọ́gun yìí. A lot of people láti bá sọ̀rọ̀ tó ṣe wípé wọ́n ní ẹ̀ lè rí gba ṣùgbọ́n kò yé wọn ni because they don't have the wisdom. God has not given it to them. If I've had the wisdom, they should know. There's nothing you can compare with wisdom. Therefore, mo wá ń rọ gbogbo wa lórí yẹn. Secondly, awuyewuye kan lọ lẹ́nu ọjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ àwọn ìyá wa àti bàbá wa. So, mo fẹ́ sọ gbogbo àwa tá à ń sọ̀rọ̀ kò ń ṣe dandan ká sọ̀rọ̀. Bí àgbàlagbà méjì bá ti ń jà, ó yẹ kọ́ ọmọ kékeré tó bá wà ń bẹ̀ àbí ojúgbà àwọn kan kó máa gbàdúrà ní pé Ọlọ́run á jẹ́ kó wá sí ìparí. Kò ń ṣe wípé ká máa wá gbèsè èèyàn kan. Ká máa wá sọ báyìí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ń jẹ́ kí ìjà tán ò ń jẹ́ kí ọ̀tẹ̀ tán fún ìdí èyí gbogbo wa síwájú sí táwọn àgbààgbà bá gbogbo wọn ló ti gbìyànjú ló ti ṣe nǹkan tó yẹ kán ṣe ọ̀rọ̀ mi ò rí jù kínkín nígbà táwa bá wá bẹ̀ sí ní ìfẹ́ lójú àwọn máa di wàhálà máa di ronto ní tó yẹ ká kàn fi àwọn méjèèjì sílẹ̀ tó fi ra wọn ṣe nǹkan tó bá fẹ́ fi ra wọn ṣe tó bá yá tó bá sún wọn tó rẹ ìjà wọ́n á fi ìjà sílẹ̀ wọ́n á dẹ̀ papọ̀ wọ́n á rí wípé àwọn ọmọ tó ń tẹ̀lé wọn ìwọ̀n gbọ́dọ̀ kó wọn wọnú igbó nípa wọn. Therefore à ń bẹ̀ yín síwájú sí táwọn àgbààgbà bá ti lákàyè ni ẹ gbúdọ̀ sọ̀rọ̀ àdúrà ló yẹ kẹ́ máa gbà bí kẹ́ pariwo síta ẹ̀yin àgbààgbà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa kò yẹ kẹ́ jà àárín ìwọ ògbà ìjà ṣùgbọ́n kéèyàn kan wá máa wá jáde kó wá máa wá sọ oríṣiríṣi ọ̀rọ̀ má bá kùgbé sí bàbá Akíntóyè àbí ìyá Onítìrí àbí bàbá Adéníran tàbí Ìgbòho Òòṣà kò yẹ kó rí bẹ́ẹ̀ láìsí àwọn bàbá yìí kò sẹ́ni tó fẹ́ ṣáájú wa láìsí àwọn ìyá yìí kò sẹ́ni tó fẹ́ ṣáájú wa àwọn ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àtobìnrin àtọkùnrin àtọmọdé àtàgbà ẹ jọ̀ọ́ tí n tó jọ bí èdè àìyedè bá ti wáyé ẹ jẹ́ ká máa fọpọlọ ká máa túṣe mi ò ní àwọn ọlọ́pọlọ ẹ má ṣì mí gbọ́ o mo bẹ̀ gbogbo wa lágbára Ọlọ́run tó máa fún wa ní ọpọlọ ọgbọ́n ìmọ̀ àti òye tá a fi máa tu ọkọ̀ àwọn bàbá yìí náà bàbá Akíntóyè ti dàgbà olóyè Ìgbòho náà wà ń bẹ̀ tó wà lẹ́yìn bàbá Digbí bàbá Adéníran náà àwọn náà wà ń bẹ̀ tó ń tẹ̀lé bàbá Digbí bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn èèyàn àwa képe wá gbogbo pátápátá any group káwọn ṣàlàyé belong sí kò matter may you belong to Onítìrí's group bàbá Akíntóyè's group Ìgbòho group or anybody's group bẹ́ẹ̀ bàbá Wálé Adéníran ẹ má jẹ́ ká jà let there be unity tá a bá ti kóra wájọ ìgbà yẹn la lè ṣe àmọ̀ràn mi ní fún gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ ṣeun lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Àlùkò Adéníyì Kazeem ẹrù òbodò the only baálé ọkọ ìlú in this struggle ẹ ṣeun gan ni thank you so much. láti ṣó agbọ́dọ̀ fẹ́ fi eléyìí wọ̀n wá wípé kò ń ṣe ọ̀dọ̀ wa nìkan ni gbogbo rògbòdìyàn yìí ti ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé ni ṣètúrí àwọn eléyìí náà àwọn náà wá láti ṣe tiwọn àwọn Bangladesh yẹn democracy is locked in a coffin dábì wípé Bangladesh yìí ara àwọn India ló ti jáde àwọn náà sọ wípé democracy is locked in a coffin that means pé kò sí ìjọba ara wọn bẹ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni àwọn náà jáde ṣẹ́ṣẹ́ àwọn ọba ẹ̀rí wọn jáde ẹ̀rí ìlú yóò tó lù wá ẹ wá wo èrò tí wọ́n jáde àwọn nǹkan tá à ń sọ fún wọn tiwa nìyẹn ẹjẹ́ ajáde wọ́n mọ̀ yí pé kíní ìka gbogbo alára ṣe rí pọ̀ náà jáde sí ìlú pọ̀ ẹ jẹ́ kí ẹjẹ́ àtúnṣe eléyìí náà. United Nations Summit la wà báyìí 77th United Nations Summit 2022 ẹjẹ́ àti rí báyìí ẹ̀rí wọn lè náà ṣe rí wọn oníkálukú pẹ̀lú tiwọn ni kéwú náà fi kọ́ tiwọn àwọn náà India náà ni wọ́n part of India àwọn tó jáde lára India pọ̀ yẹ ti rí àwọn náà nìyẹn ẹ̀rí oníkálukú ìlú mi ní eléyìí o ìlú yẹn ti yà ilé eléyìí tún yàtọ̀ o ẹjọ́ àrí ẹ̀rí wọn bẹ́ẹ̀ yẹn ẹ̀rí wọn àwa ti kúrò àwọn kan tún léléyìí apọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe ti ríṣẹ́ ẹ wo wọn wàhálà wà lórí ilẹ̀ àgbáyé wàhálà wà lórí ilẹ̀ àgbáyé oníkálukú náà wá sí UN láti wá pariwo pé kí wọ́n gbà wọ́n lọ́wọ́ gbogbo wàhálà. Pakistan, what's happening in Pakistan? Why are you people here? I'm also journalist.
I am journalist from Pakistan. Okay, you are a journalist by president. Yeah, it's a political party. Okay. Pakistan. Okay. Tehreek-e-Insaf, PTI. Okay. Okay. Yeah. Protest against imported government. Okay. Report government. Yeah. Okay. That's Prime Minister. so. Are they not practicing democracy in Pakistan? Yeah, democracy in Pakistan. But it's not a good, well organized democracy, or it's a real democracy they are practicing there. It's not real democracy. It's power politics in Pakistan. Okay. Who part of power politics, then he will be part of God. Okay, part of government. Yeah. So-called democracy. Just okay. Thank you very much. Thank you. Yes, thank you. Eddie, ìjọba ara wọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà nìyẹn. Àwọn kọ́kọ́ra wọn jọ wọ́n ti gba òṣèlú ìlú yẹn. Nǹkan tí ó ń sọ fún wa nìyẹn. Ìpè democracy ni, but democracy tó wà lọ́dọ̀ wọn ó yàtọ̀. Àwọn kan ló kóra wọn jọ tó ń ṣe democracy fúnra wọn. Kí Ọlọ́run gbà wá ni. Àwa tẹ̀ ti lọ ná, àwa Yorùbá ti lọ. Àwa Yorùbá ní gbogbo àgbáyé máa ma fi ṣe àpèjúwe. Àwa Yorùbá ní gbogbo àgbáyé máa ma fi ṣàpèjúwe. Ẹ rí pé wàhálà pọ̀ láyé. Àwọn eléyìí sì ṣe tún rí. Ẹ tún rí àwọn eléyìí náà. Ẹ tún rí pé oríṣiríṣi ni. Ṣé rí báyìí? Ṣé rí pé wàhálà wà lẹ́gbàáyé báyìí? Wàhálà wà lágbàáyé báyìí. Ṣé tún rí wọn báyìí? Àwọn náà wá wọ́n ní ìdìrànlọ́wọ́ lọ́wọ́ amẹ́dọ́wọ́ UN. Àdúpẹ́ o, àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lágbára Ọlọ́run. Gbàdúrà ìgbé ká tó wá pàdé níbi lọ́dún tó ń bọ̀. Bó ṣe pé ká wá ṣe àjọyọ̀ yìí pé a ti gba ìlú wa bẹ́ẹ̀ ni. Ẹ ṣé o, thank you very much. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.